Bàbá Fọ́kòkò ó mà ti fọgbá yànga ó ti tú àṣírí. Àṣírí wo ni bàbá Fọ́kòkò tú? Gbogbo ẹ̀ láyànnàná. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin wọn náà jọ̀ọ́ ẹ bá tẹ subscribe button. Gbogbo yín náà lẹ mọ̀ pé níbi oṣù bíi méjì sẹ́yìn ìtàfíù kan wáyé láàrin Lálùdé pẹ̀lú Oyinmọ́mọ́ àti bàbá Lápinnu pẹ̀lú Oyinmọ́mọ́ níbi tí wọ́n ti ṣàlàyé wípé àwọn ṣiṣẹ́ fún President Bola Ahmed Tinubu pé MC Olúọmọ ló dẹ̀ pé àwọn táwọn fi ṣiṣẹ́ fún bàbá, ṣùgbọ́n o wọ́n ní kọ́bọ̀ kò tẹ àwọn lọ́wọ́. Lálùdé sọ pé kọ́bọ̀ kò tẹ àwọn lọ́wọ́. Bákan náà nínú ìtàfíù bàbá Lápinnu náà tún sọ kan náà bákan náà pé kọ́bọ̀ kò tẹ àwọn lọ́wọ́ lẹ́yìn ìgbà táwọn ṣe kàǹpé fún bàbá Bọ́lá Ahmed Tinubu. Wàhálà tún ti wá ń bọ̀ o látàrí pé òṣèré orí ìtàgé mi ó mà ti jáde ó fi tako oyin tí àwọn àgbààgbà òṣèré méjì yùn bàbá Lálùdé àti bàbá Lápinnu ó fi tako wọ́n. Kí ni bàbá Fọ́kòkò sọ nínú interview tiwọn pẹ̀lú Oyinmọ́mọ́ náà ni? Bàbá sọ̀rọ̀ ilẹ̀kùn. Bàbá ní némi ń tèmi o lẹ́yìn ìgbà tá a ṣe interview lẹ́yìn ìgbà tá a ṣe kàǹpé fún Bọ́lá Ahmed Tinubu wọ́n fún wa lówó. Kódà nígbà tí kàǹpé lọ lọ́wọ́ wọ́n máa ń gbóúnjẹ fún wa, oúnjẹ tó bá tó kù gbogbo wa náà la tún máa ń pín tá a tún máa ń gbé lọlé. Tá a wá ní ká sọ pé ń parọ́ nínú àwọn àgbààgbà òṣèré yìí.